feedback lórí fídíò tí mo ṣe láàárọ̀ ìpátá òun ni mo máa reply sí one by one. Bí mo bá ti ń rí báyìí tí bá rí nǹkan tí o sọ tèmi mọ̀ pé tí kò sí ọpọlọ ní orí ẹ̀, mo máa jáde láti reply yín one by one. Mi ò ní gbé méjì sí ara wọn rárá. Mo máa jáde kí n máa reply yín one by one lórí fídíò tí mo ṣe. Ìwọ sọ fún mi pé this man go and sit down, pé mi ò jáde ní July 1st. Ṣé ìyẹn ló ń pè lógun ni? Orí ẹ ti dàrú. Ó mọ̀ wípé nǹkan tó jẹ́ kí bàbá Sunday Igboho tó jẹ́ kó wà ní Kútọ́nù lénìí nìyẹn. Iye ò ń ṣe ogun. Ẹ ò pín ogun, ẹ kàn ní kàkọ́ lọ ṣe trial. Lẹ́yìn trial kí wọ́n padà wá sí ilé àwa tí wọ́n mọ̀, kí wọ́n wá bọ̀m̀bù bẹ̀, kí wọ́n wá babẹ̀ jẹ́. Ẹ̀yin tá a jọ lọ tí wọn ò mọ ilé wọn, you people you go scot free. Ṣọ̀bọ́n ohun tó ń ṣe bàbá tó wà tí ohun tó fa ohun tí bàbá Sunday Igboho tó fi wà ní Kútọ́nù nìyẹn. Ohun tó fà á nítorí pé wọ́n ti lọ sílé bàbá Sunday Igboho kí a tó lọ ṣe kíní tí ẹ̀ ń sọ yìí, which is the rally. Ohun tó fà á tí wọ́n fi lọ sílé bàbá Sunday Igboho nìyẹn, tí àwọn àmì fi lọ síbẹ̀ tí wọ́n fi lọ storm ẹ̀. Orí ò pé you people don't know the strategy. Strategy là ń sọ fún ìtẹ̀yìn ò gbọ́. Ẹ ò fẹ́ dọ́rù àgbàlagbà, ẹ sunkún. Ṣé o lè pé gbogbo àwọn tó wà ní Ukraine ló ń sunkún ni? Àwọn kan wà nínú ilé wọn tí wọ́n mu tíì. Èyí tí ò bá ti gbọ́ nínú yín gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ fáwọn táwa wá ń sọ níta, èmi mọ̀ pé ẹ máa sunkún gbẹ̀yìn níṣẹ́. Only this man go and sit down. Wọ́n bẹ̀ mí sọ bẹ́ẹ̀ pé àwa ò jáde on the first. Táwa bá jáde ní on the first yẹn, ìwọ mọ̀ pé ibi táwa wà yìí ti máa di eérú. Táwa bá jáde ní on the first, ìwọ mọ̀ pé àwa ò ní jẹ́ ẹni tí ó lè wá síta láti wá máa sọ ohun tá à ń sọ yìí. Ṣé nǹkan tí wọ́n ń pè ní sẹ́ǹsì nìyẹn? Kí wọ́n kó dodo ológun yín, kí wọ́n lọ tì wọ́n mẹ́wọ̀n, òun ní sẹ́ǹsì. Orí ẹ ti dàrú. Ìwọ tó send the message yẹn, ìwọ tí mo gbọ́ feedback yẹn, orí ẹ ó ti dàrú. Èmi ti block yẹn náà, but I just need to send this message. Tó pé ọ̀pọ̀lọpọ̀ náà ló sì máa sọrú ẹ̀, ṣùgbọ́n màá jẹ́ kó yé eyín wípé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń pe ogun kọ́ nìyẹn. Ẹ kàn fẹ́ lọ ṣe trial ni. Lẹ́yìn tẹ́yìn bá lọ tán, ilé àwa tí wọ́n mọ̀ gangan ni wọ́n ń bọ̀ láti wá babẹ̀ jẹ́. Èyí tẹ́ ẹ dá sílẹ̀, ṣé ẹ ṣe yanjú ẹ̀ ni? Tí bàbá Sunday Igboho tó wà ńlẹ̀, ṣé ẹ̀yin ṣe yanjú ẹ̀? Ẹ̀yin olórí burúkú èèyàn. Ẹ̀yin tẹ́ pé ẹ máa tàràkà kú ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí kò sọpọlọ lórí ẹ̀yẹn. Ẹ máa tàràkà kú láyé yín ni, ìyà máa jẹ yín kú ni. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ọpọlọ yín ti yòrò. Wàá pé mo máa ń là àwọn tó ń dọ́ ọ̀rọ̀ tèmi, àwọn tí ọpọlọ wọn nọ́mà ló ń dọ́ ọ̀rọ̀ mi. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ọpọlọ yín ti yòrò, tí ẹ ò mọ ohun tí ẹ ń wá, èmi mọ̀, ó dá mi lójú pé ẹ máa jẹ ìyà gbẹ̀yìn ni. Ẹ̀yin olóṣì èèyàn.